Àpàní Tinubu ó ń fowó ṣòfò ni Fẹ́mi Falana ló sọ bẹ́ẹ̀. Agbẹjọ́rò àgbà àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ní lórílẹ̀‐èdè wa Fẹ́mi Falana ti sọ pé owó tó jẹ́ bílíọ̀nù 5 náírà tí wọ́n yọ lórí owó ìrànwọ́ epo bẹntiróòlù tí wọ́n pín fáwọn ìjọba ìpínlẹ̀ láti fi pèsè ohun amáratuni fáwọn aráàlú ló ní ó jẹ́ ọ̀nà kan láti yí ọkàn àwọn aráàlú kúrò níbi tí wọ́n fojú sí, ó sì tún jẹ́ iná àpà láti fowó ìlú ṣòfò. Falana ṣíṣe olójú ọ̀rọ̀ náà nígbà tó ní ìfọ̀rọ̀wérọ̀ lórí ètò tẹlifíṣàn Channels lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 18 oṣù kẹjọ ọdún yìí, níbi tó ti ń fúnka mọ́ pé ohun tó yẹ fún Tinubu ni láti wá ọ̀nà àbáyọ sí ìdí tówó dọ́là fi dorí ètò ọrọ̀ ajé wa kodò lórílẹ̀‐èdè yìí. Agbẹjọ́rò àgbà náà nàka àbùkù sí àjọ báńkì àpapọ̀ ilẹ̀ wa bí wọ́n ṣe jẹ́ kí owó náírà wọ́lẹ̀ ní ọjà ilẹ̀ òkèèrè. Ó sọ báyìí pé èyí tó pọ̀ nínú ìgbésẹ̀ tí ìjọba ń gbé ni kò lè lọ títì, bẹ́ẹ̀ náà ló tún jẹ́ èrò àti yí ọkàn àwọn ọmọ Nàìjíríà kúrò níbi tí wọ́n fọkàn sí tẹ́lẹ̀. Ohun tó dẹ̀ yẹ kí ìjọba ṣe ni láti wá ọ̀nà àbáyọ sí ìdí tí owó dọ́là fi dorí ètò ọrọ̀ ajé wa kodò. Bẹ́ẹ̀ ò bá sì gbàgbé pé lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 17 oṣù kẹjọ yìí ni gómìnà ìpínlẹ̀ Borno Babangana Zulum fi ìkéde léde lẹ́yìn ìpàdé àpapọ̀ ètò ọrọ̀ ajé National Economic Council pé àwọn ti pín bílíọ̀nù 5 náírà fún gbogbo ìpínlẹ̀ 44 lórílẹ̀‐èdè Nàìjíríà títí tó fi kan olú ìlú ilẹ̀ wa l'Àbújá. Ìgbésẹ̀ yìí ni Falana rí gẹ́gẹ́ bí ìlànà ìfowó ìlú ṣòfò. Jamiu Àbáyọ̀mí ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Aláròyé Online TV.